Hello. Ẹ̀yin èèyàn wa. A kú bó ṣe ń lọ o, a kú bójú ọjọ́ ṣe rí. Etí wa máa gbúrò ayọ̀, agbára Kristi ọba ìyanu, agbára Kristi ọba ìyanu. A ní rí láburú o. Àdúrà wa máa gbà o, kọ́lọ́run kó dìde nínú àánú ẹ̀, kó ṣàánú fún wa. Wọ́n ní sinmi pẹ̀lú bó ṣe tẹ̀lé Suleiman, àbúrò olórí Ronke. Wọ́n ló ń fún Queen Naomi ní sleepless night. Òun àti màmá ẹ̀, ìyẹn màmá Queen. Wọ́n ló ń fún gbogbo wọn ní sleepless night. Wọ́n ní gbogbo wọn pé kò fún wọn ní ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ ni, wọ́n ní torí ẹni tó bá lọ yẹn, tó bá pé kì í ṣe nípasẹ̀ olórí Ronke ló fi lọ, pé ìbá ti ẹ̀ wá òkè. Pé ṣùgbọ́n, bí ó ti ṣe lọ yẹn, wọ́n ní sinmi, wọ́n ní kò tiẹ̀ fẹ́ gbọ́, kò fẹ́ gbà ni. Wọ́n láti gba fóònù ẹ̀, gbogbo báwọn ṣe ń pè ní fóònù ò lọ. Kò gbé call. Wọ́n pé call ò lọ. Wọ́n ní pẹ̀lú Ọlọ́run á fún wọn ní ìsinmi. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ìyá Queen, àánú ẹ̀ ṣe mí tèmi ṣọlọ́run. Kò ní ṣe orí burúkú pé òun wá sílé ayé. Ayọ̀ ló máa rí lórí àwọn ọmọ ẹ̀. Agbára Kristi ọba ìyanu. Agbára Kristi, ojú òní ti ìyá yìí o. Ojú òní ti. Gbogbo nǹkan tó fi ń ṣe ayọ̀ lórúkọ Jésù. Ọlọ́run máa bá rọ̀gbà yí ká. Nǹkan tó fi ń ṣe ayọ̀ tó fi ń ṣe ayọ̀yọ̀, tó ń múnú ẹ̀ dùn, kò ní di ìbànújẹ́ fún lágbára Kristi. Àti gbogbo wa tẹ́ ẹ̀ ń gbọ́ mi, àti èmi náà tí mò ń sọ̀rọ̀. Nǹkan ayọ̀ wa ò ní bàjẹ́ o. Orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Náà wọ́n ní sinmi tó fún ìyá yẹn ní headache. Wọ́n ní bóyá àwọn nǹkan tá gbọ́ ní íńtánẹ́ẹ̀tì pé bóyá wọ́n ti ń jí ìtẹ̀. Wọ́n ti ń jí ti sinmi, ọkùnrin ti ń jí ìtẹ̀. Bóyá tí torí ẹ̀, bó tún ṣe rí eléyìí tó sáré wọ̀, Ọlọ́run máa jẹ́ kó wọ one chance. At least tó bá ti yẹ kó tẹ̀ fẹ́ fọkọ. Bí ìwà tí ẹ̀ kọ́kọ́ contact àwọn èèyàn ẹ̀, ọmọ rí tó bá mọ́kọ wálé, òun ló máa gba yìí o. Àwọn ọmọ burúkú náà máa ń sá tẹ̀lé ọkùnrin. Tó máa ní báwo ni tàwọn òbí wọn ti jẹ́. Báwo ni pé tàwọn òbí wọn báwo. Èmi máa rò pé sinmi wà responsible tó yìí o. Mi ò rò pé ó wà responsible pẹ̀lú gbogbo èyí tó lọ ṣe yìí. But ẹ jẹ́ kí a kúkú wò ó pé, tógìrì ò bá lanu, wọ́n ní aláǹgbá ò lè ráyè wọbẹ̀ o. Nǹkan kan gbogbo abiyamọ ayé yìí. Ẹ gbàdúrà fún sinmi. Kí nǹkan tó wà lójú ẹ̀ kọ́ Ọlọ́run kó bá mú kúrò. Kó tàn mọ́lẹ̀ yíká. Kó ṣíjú àánú wo ìyá ẹ̀. Nǹkan tó wà lójú sinmi, kọ́ Ọlọ́run kó ja dànù. Kó jẹ́ kí ojú ẹ̀ kó ríran àti ọpọlọ ẹ̀. Gbogbo memory ẹ̀ kó rántí ilé, kó rántí ọmọ ni tó ń ṣe. Ó dùn mí. Ó dùn mí fún sinmi láti jẹ́ kí ẹni tí ó ṣà ń gbọ́ràn, bí ó ti ẹ̀ gbọ́ràn, ṣé kò ríran. Àwọn tó ń fún ẹ̀gbọ́n ẹ̀ ní headache. Òun ló sọ pé ó fẹ́ di àwọn tó fẹ́ lọ máa fẹ́. No now, ẹ ti ẹ̀ gbọ́ náà. Ṣé dandan kí, torí pé Naomi ti lọ fẹ́ kábíyèsí nínú ẹbí yẹn, ó di dandan kí ìwọ náà tún gbọ̀nà nínú ẹbí yẹn. Ìwọ ò gbọdọ̀ wá ọkọ tí ẹ síwájú. Kí ló fẹ́ fà? Ta ló ń gúnyán fún ẹ tó ní tọbẹ̀ òṣòro? Eléyìí lágbára o. Gbogbo nǹkan tó wà nínú òkùnkùn, Ọlọ́run wá bá tàn mọ́lẹ̀ sí o. Torí eléyìí lágbára o. Eléyìí lágbára. Kí wá ní ìtumọ̀ eléyìí? Tó bá ti ẹ̀ ń jí ti sinmi, ṣé bó yẹ
kórí ẹ̀ pé kó sọ pé kì í ṣe ibi táǹtì mi ti lọ fọkọ lèmi náà fẹ́ fọkọ. Ó ṣàrí headache tó ń fún ẹ̀gbọ́n ẹ̀ níbẹ̀ yìí. Ó rí headache tó ń fún ẹ̀gbọ́n ẹ̀ tó ń jẹ́ kí ẹ̀gbọ́n ẹ̀ kó mu omi kó fi kọ́ọ̀pù sílẹ̀. Wọ́n dúró fún Naomi tó bá jẹ́ Ọlọ́run tó mú kọ́mọ yẹn yege kúrò nínú gbogbo ìṣòro ayé yìí. Àbí ìtumọ̀ eléyìí? Kí ni ìtumọ̀ eléyìí? Tó máa ní odindi Simi bó ṣe wà yẹn, ṣé ó sọ pé ọmọdé lòun? Òun kọ́ ló ń bá àǹtí ẹ̀ tó ń gbèjà àǹtí ẹ̀ tó ń jàjà, tó ń jà gbogbo ogun tó ń gbógun ti àǹtí ẹ̀. Ìyẹn àwọn ìdílé tó sọ pé òun lòun tún fẹ́ lọ torí bọ̀, tóun tún lọ fẹ́ wọn bẹ̀. Kí ló dé wọ́n bí ṣóyún mẹ́jà fún ni? Ọlọ́run á mú Simi kó reverse padà níbi tó ń lọ torí ibikíbi téwu bá wà kọ́ lọ́ má yẹ kí àwọn ọmọ wa lọ bẹ̀ o. Kó máa ní ṣọkọ fẹ́ o. Bí wàá ti ẹ̀ wádìí, wàá jẹ́ káwọn èèyàn kan wádìí bóyá ibẹ̀ yẹn ṣe é lọ, bóyá kò ṣe é lọ. Ká tí ẹ sọ pé wọ́n gbógun tàǹtí ẹ̀ ń bẹ̀. Bóyá titi ẹ̀, bóyá wọ́n lè gbógun ti ẹ̀, wọ́n lè gbógun titi ẹ̀. Ó tún jẹ́ pé àbúrò orogún ẹ̀gbọ́n ẹ̀ ló lọ ń fẹ́, which is very bad. Ó dẹ̀ mọ̀ pé àwọn people yẹn wọ́n gbógun tàǹtí ẹ̀. Wọn ò fẹ́ káǹtí ẹ̀ rí mímí. Wọn ò fẹ́ káǹtí ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ní ìdílé ibi tó wà. Ìwọ náà tún lọ torí bọ̀ láì ṣàfiṣe. Gbogbo ayé ẹ bá gbàdúrà fún Simi o. Gbogbo abiyamọ ayé ẹ gbàdúrà fún Simi o. K'Ọlọ́run kó reverse ẹ̀ back o. K'Ọlọ́run má yẹ kó ṣìyàn, k'Ọlọ́run má yẹ kó ṣìṣe o. Wọ́n ní ọkọ náà tó tún lọ fẹ́, tó tún lọ bá. Pé kí ìyẹn náà tó wá pé ẹjọ́ tó responsible gidi, tó wà responsible. Tó tún ní respect ibi tó ti fẹ́ lọ fẹ́ ẹ. Ó wá dàbí pé wọ́n set trap yẹn fún Simi àti Naomi àti ìdílé wọn. Wọ́n ní ẹnikẹ́ni tó bá sọ pé òun ò ní jẹ́ kí ọmọnìkejì sinmi, tó ń robi sọ́mọnìkejì lágbára ẹ̀jẹ̀ Jésù ọba ìyanu. Òǹtọ̀hún ò ní rójú ráyè ìgbésí ayé ẹ̀. Kò ní rójú ráyè ìgbésí ayé ẹ̀ nítorí eléyìí ìkà. Àwọn ìkà wọn ò ní nísinmi. Wọ́n lé ewé ojú omi ò ní nísinmi. Ẹnikẹ́ni tó ń rán sí ìdílé yẹn, lágbára ẹ̀jẹ̀ Jésù ìdílé àwọn Queen Naomi, ó máa ṣe. Àfi Ọlọ́run nìkan náà àánú ẹ̀ nìkan ló máa dìde nínú agbára ẹ̀ ló máa fi deliver wọn ní family. Ojú ò ní ti ìyá yẹn o, ojú ò dẹ̀ ní tì mí torí àwọn ọmọ mi, ojú ò dẹ̀ ní ti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, gbogbo àwọn olólùfẹ́ Naomi, ojú ò ní ti gbogbo wa o. Ayọ̀ àti àlàáfíà la máa fi lo ilé ayé wa gbó o. Torí eléyìí lágbára. Ọlọ́run nínú àánú ẹ̀, nínú agbára ẹ̀jẹ̀ Jésù, kó bá fa Simi padà. Kó fà á padà wá bá yẹ, kó fi wọ́n lọ́kàn balẹ̀. Wọ́n ní Naomi gan kò ní fọkànbalẹ̀ because of Simi. Wọ́n ló dìde Simi. Tọ́jọ́ ṣe wọléwọ̀de. Òun àti Naomi. Tọ́jọ́ ọmọ gidi tí ìyá wọn tún wá ń wò lójú tọ́kàn tó balẹ̀. Ìtumọ̀ èyí tí Simi fẹ́ lọ ṣe yìí. Tó bá pẹ́ wọ́n manipulate ọmọ yẹn lágbára ẹ̀jẹ̀ Jésù, gbogbo ẹ̀ máa ká lójú ọmọ yẹn o. Lágbára Kristi eléyìí ti yàtọ̀. Wọ́n ní kábíyèsí gan tiẹ̀ ti gbé jẹ́ẹ̀tì ẹ̀ lẹ̀ tó ní kí driver lọ sí Dubai. Wọ́n ní Dubai náà sá pamọ́ sí. Pé ibikíbi tó bá wà, kó bá wọn wà. Wọ́n ní kábíyèsí tún pe nọ́mbà Simi for where. Ó tún pe tọkọ. Ṣé kìí ṣe pé nǹkan mi wà ńbẹ̀? Èyí tó gbọmọ lọ́mọ, tó mọ́mọ lọ́mọ yẹn, ìtàn ń pè ní Suleiman tó mọ́mọ lọ́mọ. Ṣé bó ṣe fẹ́ lo ilé ayé ẹ̀ nìyẹn? Tó fẹ́ lo ìgbésí ayé ọmọ ọlọ́mọ, tó lọ jí ọmọ ọlọ́mọ gbé sálọ. Tó bá fẹ́ ṣe rere tètè gbé ọmọ ọlọ́mọ padà o. Ìwọ Suleiman ni mò ń pè o. Kó gbé ọmọ ọlọ́mọ padà torí kìí ṣe bọ́n ṣe ń ṣayé nìyẹn. Ó lọ tọrọ ọmọ nínú proper way. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé gan. Ẹ bá mi like, kí ẹ bá mi subscribe, kí ẹ bá mi share. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.